Ní orúkọ Jésù, Àmín. ní agbára Jésù, Àmín. Bàbá ọmọ ẹ̀mí mímọ́, adúpẹ́ aláyọ̀, àgbéyìn ga fún àkókò tàwa náà, ẹ gbọ́ ọpẹ́ wa, Àmín. ẹ gbà yín wa. Àmín. Pàápàá jùlọ tí ẹ jẹ́ kí ojú wa kó tún rí àsìkò ààwẹ̀ yìí tá a mọ̀ sí the Lenten season. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, Àmín. Olúwa ẹ gbà yín wa, Àmín. àgbéyìn ga, ẹ gbọ́ ọpẹ́ wa, Àmín. ẹ gbà yín wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Hosanna. Hosanna. Ìyè. Ìyè. Ẹ̀yin Ọlọ́run lógo. Ògo. A kí gbogbo àwọn ojú tó ń wò wá ní wákàtí àti àkókò yìí ní orúkọ Jésù. Olúwa yóò wà pẹ̀lú wa. Àmín. Ní agbára Jésù Kristi á dì wá mú. Àmín. Ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ ní wákàtí àti àkókò yìí ní orúkọ Jésù, ọ̀rọ̀ náà á mú èso rẹ̀ jáde ní ìgbé ayé wa. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí o. Àmín. A ṣẹ bẹ́ẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise God. Hallelujah. Akéyìn èèyàn wa níbikíbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáńláyé, mo tún wí lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù, ẹ̀mí tá a máa fi la ọdún ìjà, Olúwa yóò fi fún wa ní ẹ̀mí náà. Àmín. Kristi á wà pẹ̀lú wa, Àmín. kò ní fi wá sílẹ̀. Àmín. Ọ̀rọ̀ náà tí a fẹ́ gbọ́ ní wákàtí àti àkókò yìí, òun ni mo pè ní agbára Ọlọ́run tí kì í gbà á tì, unfailing power of God. Agbára Ọlọ́run tí kì í gbà á tì. Tí a bá ní ká kọ́kọ́ wò ná, kí ni wọ́n ń pè ní agbára? Agbára jẹ́ nǹkan kan tó jẹ́ pé a lè sọ pé ó lè ṣe nǹkan tí ènìyàn ò lè ṣe. Ohun tó ń jẹ́ agbára. Ọlọ́run, tá a bá tún wá wò, Ọlọ́run jẹ́ ẹni tó ju gbogbo èèyàn lọ, tó dẹ̀ ju gbogbo nǹkan lọ, tí ẹnìkan tí ò lè rí díẹ̀, tó dẹ̀ lè ṣe nǹkan tí ẹnikẹ́ni tí ò lè ṣe. Torí náà ni a ṣe mú àkọlé yẹn wá pé agbára Ọlọ́run tí kì í gbà tì. Tá a bá dẹ̀ wá wò ní inú ayé ní òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè ìṣòro díẹ̀díẹ̀ tàbí ìdojúkọ díẹ̀ tó jẹ́ pé ó sì wà bákan náà tí kò tí ì kúrò níbẹ̀ rárá. Ṣùgbọ́n mo fi ń dá ẹ lójú ní wákàtí àti àkókò pé lẹ́yìn tí o bá gbọ́ ọ̀rọ̀ yìí tán, tí o bá sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí ó jáde ní wákàtí àti àkókò yìí, àwọn kùdíẹ̀díẹ̀ tàbí ìdojúkọ á wálẹ̀ pátápátá ní orúkọ Jésù. Àmín. Nítorí pé Ọlọ́run ti pèsè àwọn nǹkan èlò tó dára sínú ilé ayé fún àwọn èèyàn, tó jẹ́ pé Ọlọ́run ò fẹ́ kí ìyà jẹ ẹnikẹ́ni nínú wa. Mo dẹ̀ wí jáde báyìí ní orúkọ Jésù, ìyà ò ní jẹ gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi ní wákàtí àti àkókò yìí. Tá a bá ní ká wò ó dáadáa, ìjọ pọ̀ lórílẹ̀-èdè àgbáńláyé tí a lè pè ní church, ṣùgbọ́n kò sí ìjọ tí kò ní agbára Ọlọ́run nínú. Gbogbo ìjọ pátápátá ló ní agbára Ọlọ́run nínú. Gbogbo ìjọ ló dáa, kò sí ìjọ tó ní àbùkù. Ṣùgbọ́n àwa ènìyàn tí à ń ṣe ìjọ, àwa ni ká kíyèsí ara wa. Redeem ò dá, Anglican ò dá, Methodist ò dá, kò sí ìjọ tí ò dá. Àwa èèyàn tá a wà níbẹ̀, àwa ni kí a mójútó ara wa. Ṣùgbọ́n a mọ̀ nǹkan kan dájú yìí kọ́ pé Ọlọ́run ti pèsè ìjọ sílẹ̀ fún olúkúlùkù láti lọ síbi tí ó bá wù. Ibikíbi tó wù tí a ti lè bára wa gẹ́gẹ́ bí olùjọ́sìn, ibẹ̀ ni Ọlọ́run fẹ́ wá fún. Mo dẹ̀ wí báyìí ní orúkọ Jésù, ibikíbi tá a lè wà tá a jẹ́ gẹ́gẹ́ bí olùjọ́sìn, Kristi á gbọ́ àdúrà wa níbẹ̀. Àmín Jésù. Nítorí pé ọ̀kan náà ni Ọlọ́run, ọ̀kan náà ni Kristi, ọ̀kan náà ni títí ayé àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀nà tó tọ́ olúkálùkù wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó pe àwọn bàbá wa Orímọládé, wọ́n ṣiṣẹ́. Ó pe àwọn bàbá wa Ọ̀ṣọ́fà, wọ́n ṣiṣẹ́. Ó pe àwọn bàbá wa Alfred Ajayi Tóbi, wọ́n ṣiṣẹ́. Ó pe àwọn bàbá wa Ọ̀nà Àmẹ́mú, wọ́n ṣiṣẹ́. Àwọn bàbá wa náà Ayọ̀ Babalọ́lá CAC, àwọn náà ṣiṣẹ́ pẹ̀lú agbára Ọlọ́run náà ni tí kìí gbà tì. Tá a bá wá ní ká tún wá ṣẹ́nupò díẹ̀
ká wá fi wá lọ sí inú ayé òde òní, ká wá wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ àti bí a ṣe lè dojú kọ àwọn nǹkan tó jẹ́ bí òkè ìṣòro wa tó sì máa fi wálẹ̀. Torí pé ìdojúkọ kò ṣẹ̀ṣẹ̀ wá o, ìdojúkọ ti wà láyé tipẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn tó dojúkọ nígbà yẹn láti inú Bíbélì wa, báwo ni wọ́n ṣe borí ẹ̀? Nígbà tí a bá wo inú ìwé mímọ́, a rí wọ́n ṣe borí ẹ̀. Àwọn ọ̀nà yẹn náà ni àwa náà lè gbà lónìí láti fi borí ìdojúkọ wa. Tí a bá lọ sí inú Bíbélì wa, tá a bá lọ sínú ìwé Ẹ́sítérì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó sọ̀rọ̀ kan níbẹ̀ fún wa. Ẹ jẹ́ ká gbọ́ Bíbélì ṣe wí. Lọ pe àwọn Júù tí a lè rí ní Súsánì jọ, kí ẹ̀yin sì máa gba àwẹ̀ fún mi, kí ẹ̀yin kí ó má ṣe jẹun, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ijọ́ mẹ́ta tọ̀sán tòru. Èmi pẹ̀lú àti àwọn ìránṣẹ́bìnrin mi yóò gbààwẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni èmi ó sì wọ ilé tọ̀ ọba lọ tí ó lòdì sí òfin. Bí mo bá ṣègbé, mo ṣègbé. Tá a bá wo ẹsẹ̀ Bíbélì yẹn, ẹ rí i pé ìdojúkọ dé bá Mọ́dékáì, ìdojúkọ dé bá àwọn Júù. Wọ́n lọ bá Ẹ́sítérì ayaba, wọ́n ṣàlàyé fún un. Nígbà tí wọ́n ṣàlàyé fún un, ohun tó sọ, ó ní kí gbogbo àwọn Júù pátápátá, kí gbogbo wọn lọ nínú ọ̀sán mẹ́ta, òru mẹ́ta, kán lọ fi wà nínú àwẹ̀. Ìgbà yẹn ni àwẹ̀ yẹn wípé á ṣiṣẹ́ iṣẹ́ tí òun fẹ́ ṣe, ó fẹ́ wọnú ilé lọ bá ọba láti lọ wá ojú rere ọba fún àwọn Júù nígbà tí ìdojúkọ dé bá wọn, tí Ámánì fẹ́ pa wọ́n run pátápátá. Òun náà pẹ̀rẹ̀ náà sì sọ wípé pé òun náà gbà bákan náà. Ó ní títí kan àwọn ọmọ mú, kán má fún wọn lọ́mú. Ní ọjọ́ mẹ́ta láláì jẹ nǹkan kan ni wọ́n fi gbàdúrà, wọ́n sì gba àwẹ̀ yẹn náà, tó jẹ́ pé ìdojúkọ yẹn, ogun yẹn ṣẹ́ o. Tó jẹ́ pé Ámánì, àwọn ète tí Ámánì ti pa, inú ète yẹn ni Ámánì gangan náà, òun náà ṣubú sí. Praise God. Hallelujah. Tí a bá tún ní ká tún wọ inú Bíbélì, tá a bá tún lọ sínú ìwé Dáníẹ́lì orí ìkẹwàá ẹsẹ̀ kẹta. Nígbà tí àwọn ọ̀ràn kan dé tí ó rújú fún ọba, tí ọba ò mọ nǹkan láti ṣe, tí gbogbo ẹ̀ dojúrú, tí ọba ní gbogbo àwọn amòye pátápátá òun á pa wọ́n. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán wà nínú ìgbèkùn, tí wọ́n kó wọn lọ sínú ìgbèkùn ní ààfin Ahasuérésì ọba, ó ṣe àwọn nǹkan kan bẹ̀. Dáníẹ́lì ó ṣe àwọn nǹkan kan níbẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀, tó jẹ́ kọ́ pé ọ̀ràn ọba tí kò yí ọba, tán fi wádìí ohun ìjìnlẹ̀, tán fi mọ ohun ìjìnlẹ̀, tí ìparun ò dé bá wọn. Ó ṣe àwọn nǹkan kan níbẹ̀. Ẹ jẹ́ ká wo inú ìwé Dáníẹ́lì orí kẹwàá ẹsẹ̀ kẹta. Èmi kò jẹ oúnjẹ tí ó dára. Oh yes. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹran tàbí ọtí wáìnì Yes. tí ó wá sí ẹnu mi. Bẹ́ẹ̀ ni èmi kò fi òróró kun ara mi rárá. Oh yes. Títí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé. Ọ̀sẹ̀ mẹ́ta fi pé. Ìyẹn ni pé tá a bá wo inú Bíbélì dáadáa, wọ́n máa ń pe àwẹ̀ kan ní àwẹ̀ Dáníẹ́lì. Ìyẹn ni a lè pè ní àwẹ̀ funfun, a dẹ̀ tún lè pè ní àwẹ̀ àtẹ. Ó ní odindi ọ̀sẹ̀ mẹ́ta. Tá a bá wo ọ̀sẹ̀ mẹ́ta yẹn, a rí pé méje lọ́nà mẹ́ta, tí a mọ̀ sí 21, ogún àti ẹyọ kan, ni Dáníẹ́lì fi gba àdúrà, tó jẹ́ kọ́ pé ó dẹ̀ fi wádìí ọ̀ràn ní ọ̀dọ̀ ọba, tó fi sọ àwọn nǹkan tí ọba tí ó lálàá kò rántí àlá mọ́, kò tiẹ̀ ní òye nǹkan kan, ṣùgbọ́n ń wádìí ọ̀ràn ìjìnlẹ̀. Ṣùgbọ́n Dáníẹ́lì pẹ̀lú ààwẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta, láláì jẹ nǹkan tó dùn, láì jẹ epo, láì jẹ ata, láì mu nǹkan tó dùn, ó sì wádìí ọ̀ràn ọba jáde. Ìyẹn náà ń fi hàn wá náà kọ́ pé àwa gan pàápàá náà ní ayé òde òní,
tí a bá lè máa gbarú àwọn àwẹ̀ bẹ́ẹ̀ yẹn, a ó máa rí agbára Ọlọ́run tó jẹ́ ìjìnlẹ̀ agbára Ọlọ́run láti fi fún wa ní òye, láti fi fún wa ní ìmọ́lẹ̀, láti fi kúrò nínú òkùnkùn, láti lè fi dojúkọ àwọn ìṣòro wa tó jẹ́ pé ìṣòro yẹn á mọ́lẹ̀ fún wa, tó jẹ́ pé à wà nínú ìmọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òkùnkùn òfin ní ṣe kí ni o, tí òfin ní lè borí wa. Àwọn ọ̀nà tí àwa náà lè gbà nìyẹn láti lè fi borí àwọn ìdojúkọ wa tàbí àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa kan. Kristi yóò gbọ́ àdúrà wa. Àmín. Kristi yóò fi wá sílẹ̀. Àmín. Àánú Ọlọ́run rẹ̀ a máa bá wa gbé. Àmín. Kò ní fi wá sílẹ̀. Àmín. Tá a bá tún wá lọ sínú májẹ̀mú titun tá a mọ̀ ní the New Testament, torí pé ilé ìta kà kọjá Old Testament ni. Tá a bá lọ sínú májẹ̀mú tuntun, a rí pé nígbà tí Kristi gangan fúnra rẹ̀ wà, àwọn ọmọ ẹ̀yìn Kristi wọn kì í gbààwẹ̀ rárá, wọ́n ń jẹun ni. Òun ni àwọn Farisí tí wọ́n fi lọ bá Kristi Jésù tí kọ́ pé èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọn ò gbààwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn Jòhánù onítẹ̀bọmi ń gbààwẹ̀. Kristi dá wọn lóhùn, ó ní àwọn ọmọ ilé ìyàwó a lè gbààwẹ̀ bí nígbà tí ọkọ ìyàwó wà pẹ̀lú wọn. Ó ní nígbà tó bá yá tí ọkọ ìyàwó bá lọ, ó ní wọ́n gbààwẹ̀. Ẹni pé nígbà tí Kristi wà, àwọn ọmọ ẹ̀yìn wọn ò gbààwẹ̀ rárá, ṣùgbọ́n nígbà tó yó lọ tán wọ́n gbààwẹ̀. Ló fi jẹ́ pé tá a bá wo inú ìwé Matthew 17:21, nígbà tí Kristi tó fẹ́ lé ẹ̀mí èṣù jáde kúrò lára ẹnìkan, àwọn ọmọ ẹ̀yìn yẹn ti gbìyànjú títí wọn ò lè lé ẹ̀mí èṣù yẹn, wọn ò lè lé jáde rárá. Nígbà tó dé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, Kristi ó lé ẹ̀mí òkùnkùn yẹn, ó lè jáde pátápátá. Àwọn ọmọ ẹ̀yìn wá lọ bá níkọ̀kọ̀, wọ́n ní Olúwa, èéṣe tí àwọn ò fi lè ṣerú nǹkan báyìí ṣùgbọ́n tí ìwọ fi ṣe? Ó dẹ̀ dá wọn lóhùn, ó ní irú eléyìí kì í jáde bí kò ṣe nípa ààwẹ̀ àti àdúrà. Ẹ jẹ́ ká wo Matthew 17, ká mú láti verse 20. Jésù sì wí fún wọn pé, Yes. nítorí àìgbàgbọ́ yín ni. Yes. Lóòótọ́ ni mo ṣàwí fún yín. Yes. Bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustadi, Oh yes. ẹ̀yin ó wí fún òkè yìí pé, Oh yes. ṣí níhìn lọ sí ọ̀hún, Yes. yóò sì ṣí. Oh yes. Kò sì sí nǹkan tí ẹ̀yin kì yóò lè ṣe. Oh yes. Ṣùgbọ́n irú èyí kì í jáde lọ Uh-huh. bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Torí náà kò sí ìdojúkọ kan tó lè dojúkọ wá tí a ò ní lè fi agbára Ọlọ́run bá ìdojúkọ náà wí. Tí a bá lè rìn nínú àwọn ọ̀nà wọ̀nyí tí Bíbélì kọ́lẹ̀ fún wa tó sì ṣe amọ̀nà wa lórí ẹ̀ dáradára. Torí pé Bíbélì ó jẹ́ ìwé kan tó jẹ́ pé ìwé amọ̀nà tó ń kọ́ wa bá a ṣe fẹ́ rìn àti bá a ṣe fẹ́ ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ bí ìdojúkọ. Tá a bá lè tẹ̀lé Bíbélì dáadáa lórí àwọn ọ̀nà tí Bíbélì là fún wa sílẹ̀ lórí àwọn ìdojúkọ, àborí ìdojúkọ. Tá a bá ní ká wò àwọn bàbá wa tí wọ́n ti fi gbàgbọ́ tí wọ́n ti fi lélẹ̀ fún wa náà, ọ̀nà kan náà làwọn náà rìn tó jẹ́ pé wọ́n fi ṣàṣeyè, tí wọ́n fi ṣàṣeyọrí, tí wọ́n tún fi ọ̀nà yẹn náà tí wọ́n tún fi lẹ̀ fún àwọn tí ó ń tẹ̀lé wọn, tí wọ́n fi ṣàṣeyè, tí wọ́n fi ṣàṣeyọrí. Torí náà ní ayé òde òní, pàápàá jùlọ gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run jákèjádò àgbáńláyé, tí àwa náà bá lè rìn dáradára nínú àwọn ọ̀nà yìí, pàápàá jùlọ láti máa fira wa sínú àwẹ̀ àti àdúrà dáradára, àborí ìṣòro. Kò sí ìṣòro kan tó lè borí wa rárá. Ẹ worú àwọn àwẹ̀ tá a kà sílẹ̀ yìí. Àwẹ̀ tí Ẹ́sítérì gbà, òun là ń pè ní àwẹ̀ bíríbírí, ọ̀sán 3 òru 3 láì jẹ nǹkan kan, wọ́n fi ṣiṣẹ́. Ẹ worú àwẹ̀ tí Dáníẹ́lì gbà, ó ní ọ̀sẹ̀ 3, ó ní òun ò jẹ oúnjẹ tó ládìídùn, òun ò fi nǹkan àdídùn, òun ò fi kan ẹnu òun. Ìyẹn ni pé àwẹ̀ tí Dáníẹ́lì gbà, àwẹ̀ má jẹ ata, má jẹ epo, má jẹ nǹkan tó dùn fún odindi ọ̀sẹ̀ 3 tá a mọ̀ sí 20 àtẹyọ kan. Ó dẹ̀ rí di ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó farapamọ́
nǹkan tó farasin ó rí díẹ̀ Ọlọ́run fi hàn ó yọ síta. Torí náà àwa náà àwọn nǹkan tó ń jẹ wá níyà, àwọn nǹkan tó ṣókùnkùn fún wa, àwọn nǹkan tí kò jẹ́ kí ọ̀nà àbáyọ là fún wa, nígbà tá a bá lè gbarú àwọn ìwà báyìí ọ̀nà àbáyọ á là fún wa. Ẹ wo Kristi náà, tá a bá lọ́nu Bíbélì náà ó ní nínú Matthew 28, tá a bá wò láti verse 18, ó ní gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún òun. Pẹ̀lú bó ṣe jẹ́ gbogbo agbára ní ọ̀run àti ní ayé fún, Kristi náà gbààwẹ̀, ó gbààwẹ̀, ó fi àwẹ̀ ṣiṣẹ́, torí pé ẹ̀mí èṣù tó lé jáde tí àwọn ọmọ yẹn ò lè lé jáde, ó ní irú eléyìí ò lè ṣeéṣe, ó ní láì sí àwẹ̀ àti àdúrà. Ìyẹn ni pé ìwé mímọ́ Kristi Jésù ó ti fi ọ̀nà àbáyọ hàn wa nínú ìṣòro wa, tí a máa fi rí agbára Ọlọ́run tí kì í bá tì láti borí ìṣòro wa. Lórúkọ Jésù mo gbàdúrà ìṣòro ò ní borí wa. Àmín. A borí ìṣòro. Àmín. Pàápàá jùlọ mo tún fẹ́ fi eléyìí kún, nítorí kọ́ pé ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 1 ó bá wa sọ̀rọ̀ kan. Ẹ jẹ́ ká wo ìwé yẹn. Ǹjẹ́ Oh yes. àwa wá ti wí kí àwa kí ó wá jókòó nínú ẹ̀ṣẹ̀, Oh yes. kí oore-ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí Oh yes. kí a má rí Ó ní ká má rí. àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀. Ẹ ṣé. Tá a bá tún wá ń gbààwẹ̀, tá à ń gbàdúrà, a gbọ́dọ̀ kíyèsára o. A kò gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó wà lọ́wọ́ wa. Lóòótọ́ a mọ̀ yí kọ́ pé kò sẹ́ni tó pé o, ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú láti paramọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, pàápàá jùlọ nípa àwọn nǹkan afẹ́ ayé. Ẹlòmíràn wà á jẹ́ kọ́ pé nípa ìwà gbèrè, ìwà panṣágà. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ rìn nínú ọ̀rọ̀ Kristi, tó dẹ̀ fẹ́ rí agbára Ọlọ́run tí kì í gbà tì, ó gbọ́dọ̀ wà nínú àgbèrè àti panṣágà o. Ìwà èérí, ìwà ìdọ̀tí, àwọn ìwà tí kò yẹ ká máa bá ní ọwọ́ onígbàgbọ́, a ò gbọ́dọ̀ bá lọ́wọ́ wa. Pẹ̀lú ẹ̀ àti àwẹ̀, àárí agbára Ọlọ́run tí kì í gbà tì, tí ó máa borí ìṣòro wa, tó sì máa tán ìṣòro wa. Mo gbàdúrà lórúkọ Jésù, ìṣòro ò ní bò wá mọ́lẹ̀ o. Àmín. A borí ìṣòro o. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí o. Àmín. Ó ti ṣe bẹ́ẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. A mọ̀ yí kọ́ pé ọ̀rọ̀ tá a gbọ́ náà ó ti so èso rere ní ìgbé ayé wa. Nítorí náà à ń láti máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ náà dáradára kí a lè borí àwọn ìṣòro wa. Lórúkọ Jésù, ìṣòro ò ní borí wa. Àmín. A la àgbáyé já Àmín. pẹ̀lú orúkọ Jésù. Àmín. A débi ògo wa, Àmín. a sì débi ayọ̀ wa. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Ó rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Àmín. A ó lọ nínú àdúrà, àwọn àdúrà ṣókí kan. Mo fẹ́ ká gba àwọn àdúrà yẹn. Àdúrà tí mo fẹ́ ká gbà ni pé mo fẹ́ ká gbàdúrà ní wákàtí àkókò yìí kí Kristi Jésù kó fún wa ní agbára tí a máa fi borí ìṣòro wa. Ní orúkọ Jésù, ní agbára Jésù, Kristi ẹ fún wa ní agbára tá a máa fi borí ìṣòro, agbára tá a máa fi borí ìṣòro, ẹ̀mí tá a máa fi borí ìṣòro. Agbára náà Olúwa gbé wọ̀ wá, ẹ̀mí náà Olúwa gbé wọ̀ wá, ẹ̀mí sí náà gbé wọ̀ wá. Gbọ́ àdúrà wa, Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká tún gbàdúrà. A ó sọ fún Ọlọ́run alààyè pé gbogbo ogun kógun tó wù kó lè máa jà wá, kí Ọlọ́run kó bá wa ti ogun náà mọ́lẹ̀. Àdúrà Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ogun kógun tó wù kó lè máa jà wá, Olúwa ogun náà jẹ́ kó kú pátápátá, jẹ́ ká borí ìṣòro. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká tún gbàdúrà fún àánú, torí ó ṣe pàtàkì nígbà gbogbo ká máa gbàdúrà fún àánú. Ẹ jẹ́ ká gbàdúrà fún àánú, pé àánú Ọlọ́run alààyè kó wọnú ìgbé ayé wa, kó wọnú iṣẹ́ wa, kó wọnú gbogbo nǹkan wa pátápátá. Àdúrà Ní orúkọ Jésù, ní orúkọ ní agbára Jésù, Jésù. Àánú Ọlọ́run alààyè kó wọnú ìgbé ayé wa, kó wọnú ohun gbogbo, kí ayé wa kó lójútùú, kó ní ìtumọ̀. Bẹ́ẹ̀ lórí Jésù Kristi Olúwa wa. A wá gbàdúrà ní wákàtí àkókò yìí fún gbogbo àwọn tí ó ń gbọ́ wa àti àwọn tó ń wò wá ní wákàtí àkókò yìí. Bí wọ́n bá wà nínú ìṣòro kan tàbí nínú wàhálà kan, kí ìṣòro àti wàhálà náà
kó kúrò pátápátá ní orúkọ Jésù. Àdúrà Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo àwọn tó ń wò wá àtàwọn tó ń gbọ́ wa la gbàdúrà fún wákàtí àti àkókò ìṣòro má jẹ́ kó borí wọn, wàhálà ìdààmú tó wà níwájú wọn, wàhálà ìdààmú náà jẹ́ kó parẹ́ pátápátá. Ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀, ká di aṣẹ́gun bẹ́ẹ̀ lórí o. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hosanna, ìyè. Orúkọ mi tí mo ti ń bá yín sọ̀rọ̀ mi ni Elder Apostle Prophet Akínyẹjú láti inú ìjọ Kérúbù àti Séráfù onímájẹ̀mú alágbára àgọ́ ọpẹ́ tí a mọ̀ sí The Powerful Covenant Cherubim and Seraphim Church, Bíúrí Roundabout, Olúmọ̀ọ́rẹ́, Abẹ́òkúta. Kristi Jésù yóò wà pẹ̀lú wa. Kristi Jésù kò ní fi wá sílẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.